nǹkan ṣáré jẹ́ ká gbàdo tó dé. Ẹ kúlẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi ọ̀wọ́n jùlọ, Àmọ́kẹ́ ọmọ bàbá Bílí yín náà ni. Ìṣirò ní ẹ̀kọ́ wa lónìí. Kí àgbàdo tó dáyé, nǹkan kan ni adìyẹ ti ń jẹ. Kó tó di pé àwọn olóyìnbó ti gbé ẹ̀kọ́ mọ̀ọ́kàdé, ó ní bí àwọn Yorùbá ti ń kọ́ ọmọ wọn ní ìṣirò tó sì rọ̀ wọ́n lọ́rùn táwọn ọmọ yìí sì ń rántí. Lára wọn ni ení bí ení, èjì bí èjì, ẹ̀ta ǹtagbá, ẹ̀rin wọ̀rọ̀kọ̀, àrùngódó, ẹ̀fà àti èlè, bí oró, èrò bàtà, mọ́jà kẹsàn-án, gbáǹgbàlẹ̀wá, tàbí kí wọ́n tún ní ení bí ení lọ́mọdé ń kawó, èjì bí èjì làgbàlagbà ń tayò, ẹ̀ta bí ẹ̀ta, ẹ jẹ́ ká tara wa lọ́rẹ, ẹ̀rín bí ẹ̀rín, ẹni rí ni làárín, àrún bí àrún, ọba má ṣe wá lárugún, ẹ̀fà bí ẹ̀fà, ẹ jẹ́ ká fara wa mọ́ra, èje bí èje, olúgbọ́nṣòro òkìje, ẹjọ́ bí ẹjọ́, ẹni bí ni làájọ, ẹ̀sán bí ẹ̀sán, ọ̀bàjálẹ̀ òsàn wa, ẹ̀wá bí ẹ̀wá, ọba máa wàhálà wa. Báyìí ni wọ́n ti ń kọ́ àwọn ọmọ wọn ní òǹkà nílẹ̀ Yorùbá. Ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, ẹ̀jọ, ẹ̀sán, ẹ̀wá. Kò sí báwọn ọmọ yìí ò ṣe ní rántí nítorí pé ó dùn nǹkan bí orin, ó dùn ń pè jẹ́jẹ́jẹ́ táwọn ọmọ yìí tí wọ́n sì ń mọ̀ ọ́. Ẹ jẹ́ ń bu Gẹ̀ẹ́sì díẹ̀ wọn. Before the arrival of Western education among the Yoruba people, there have always been a unique way of the Yoruba people teaching their child and their people how to recite Yoruba numbers. These unique ways can be in song or in parables. But the most important part is that there have always been a unique way and style of teaching their children mathematics in Yoruba land before the Western education. Even these ways, the children feel excited while playing to recite it. By this, it helps them to memorize it. It's so bad and appalling that you stop your children from speaking your own indigenous language that outsiders are paying a lot of money to learn. It is a reminder to you today that your indigenous language, you should be proud of it. They are your identity. I still remain one and only Àmọ́kẹ́ ọmọ bàbá Bílí onílù. Àṣà Yorùbá dùn, ẹ jẹ́ a jọ gbé àṣà Yorùbá lárugẹ. Ó tún dìgbà kan náà, ẹ máa yáṣẹ́.